Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn sálára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. They never sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body. But e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìhun ló ló lajú. Ẹyẹ tó lórí odò bí àdán ọ̀pẹ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódùdú àga. Odùduwà kò bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣe kiri. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé ilẹ̀ ilé rí. Káwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbétò lárugẹ. Ètò tó pọ̀jù ọ̀pọ̀ ìwà mọ́ni. Kásá. Ẹgbẹ́ polówó ọjà wá káyé bùbá yín jẹ. Ètò tó pọ̀jù ọ̀pọ̀ ìwà mọ́ni. À ń gbétò lárugẹ, à ń gbàsà lárugẹ. Ètò tó pọ̀jù ọ̀pọ̀ ìwà mọ́ni. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó pọ̀jù ọ̀pọ̀ ìwà mọ́ni. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké tantan. Koiki Media, ọ̀rọ̀ lágbájú mọ̀ mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. À ń gbádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi. Ṣéyìn ló máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ lájòjì ò gbọ́dọ̀ wọ. Àjòjì tó bá wọ bẹ̀ á tẹ̀lé ní bọ́ra. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun tọ̀ sí o. Koiki Media, ṣàwa ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Àdáńtọ́, àtúnpèrè gidi. Koiki Media, àwọn ni bàbá. Àwa là ń gbétò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. Koiki Media, àwọn ni bàbá. Àkúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media, àwọn ni bàbá. Ọmọ Oòduà ni wá o, lọ́kàn-kọ̀ọ̀kan. Koiki Media, àwọn ni bàbá. Ikú tí ó ṣe bí lébi òsì, àdìmú bàbá yọ. Koiki Media, àwọn ni bàbá. We bring you work closer to your doorstep. Koiki Media, àwọn ni bàbá. Afẹ́fẹ́ tó fẹ́ òòdùn kan gègò lára ni. Koiki Media, àwọn ni bàbá. Àpèrè gèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media, àwọn ni bàbá. Gbogbo ayé ẹ gbọ́, àwa ni bàbá o. Koiki Media, àwọn ni bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Koiki Media, àwọn ni bàbá. Odùduwà lágbèdá ní òtítọ́ lágbèdá ní. Koiki Media, àwọn ni bàbá. Àti sọ̀dálẹ̀, àti sọ̀díkẹta. Koiki Media, àwọn ni bàbá. Àgùntàn, àtúnpèrè gèdè. Koiki Media, àwọn ni
Koiki Media will bring you up closer to your doorstep. Koiki Media is around. Is around. Ladies and gentlemen, ladies and gentlemen, Koiki Media is around. Koiki Media, we're bringing the work. Mo kí gbogbo ilé ẹ̀ka alẹ́ kú dédé àsìkò yìí. Mo kẹ́yìn bàbá mi nínú ilé. A kú àtàárọ̀ òní ọjọ́ ajé àfilẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ṣe gbùgbé. Lágbára Elédùmarè a ó máa rí ìtàjì ṣe láṣẹ Èdùmàrè. Mo kí yín pé a kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí. A kú àjálẹ̀ o. A kú àjálẹ̀, ẹ̀kálẹ́ là ń kí gbogbo ará ilé. Ẹ káàbọ̀ náà là ń kí èrò ọ̀nà. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Koiki Media bí ẹ ṣe ń wọlé ní ọlọ́kan òjọ̀kan pé ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ tòní. Mo kí yín púpọ̀ ẹ̀yin bàbá mi, mo kí yín o. Ẹ wò a ò ní gbára wa lákòókò ní alẹ́ yìí. Ètò méjì náà ni mo fẹ́ kájọ gbéyàwó pàápàá náà la ó ṣe bí àwọ bàbá ìsọ̀nà mẹ́rin àfẹ́ ṣe ètò tàlẹ́ yìí. Tó mo kí ẹ̀yin ní tẹlẹ́mù, mo kí gbogbo yín o. Mo kí ọ̀gá iléeṣẹ́ wa iléeṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep. Mo kí yín bàbá kẹ̀pẹ́ o. Lágbára Elédùmarè iléeṣẹ́ náà kò ní bàjẹ́ bẹ́ẹ̀ sì ni kò ní jóná. Ẹ̀yin náà ni a ó máa bá láṣẹ Èdùmàrè. Ẹ̀yin náà sì mọ̀ bá wa lágbára Elédùmarè. A ò ní tẹnugbó bí ọwọ̀ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin náà bí ẹ ṣe ń gbọ́ wa lọ́tùn lósì, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa etí náà ò ní relé lágbára Èdùmàrè. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ètò wa talẹ́ yìí lórí òǹkà Yorùbá náà ni. Ẹ mọ̀ pé orí 100 náà la parí ẹ̀ sí ní bí ìjọ́ méjì sí ìjọ́ mẹ́ta tá a ṣètò yìí. Ṣùgbọ́n lónìí a ó bẹ̀rẹ̀ látòrí 10 títí dé 500. Òǹkà wo ní jẹ́ 500? Ẹ mọ̀ bá mi ká lọ. Ṣùgbọ́n ká tó lọ lórí ètò náà, ẹ jẹ́ ká jọ lọ sí orin àkọmọ̀nà wa gẹ́gẹ́ bí wá sí mọ̀ bí àti máa ń ṣe ní ìṣe wa. Ladies and gentlemen, the national anthem of the newly formed Udiruwa Nation. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àwa náà ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi àti yín náà ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ káàbọ̀ sórí ètò bàbá mi Emmanuel Òjó. Ẹ káàbọ̀ àti gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa. Ẹ̀yin ìyá mi mo kí yín, ẹ̀yin bàbá mi mo kí yín ní ọlọ́kan òjọ̀kan. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìṣe tèmi ni pé bá a bá ti ń wọlé ẹ jẹ́ ká mọ pín ètò yìí káàkiri pàápàá jùlọ lórí òǹkà Yorùbá tí ó jẹ́ òǹkà àbínibí wa, èyí tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a ti gbàgbé. Ọ̀pọ̀lọpọ̀ wa
tí a jẹ́ ọmọ òǹkà tá a jẹ́ ọmọ káàárọ̀ òjìrè náà la mọ òǹkà yìí bí a ṣe ń pè ní èdè àbínibí wa. Ìdí nìyí tí a fi ń mú àwọn nǹkan wọ̀nyí wá fún wa ní ọlọ́kan-ò-jọ̀kan, pàápàá jùlọ nígbà tí a bá tún tẹ̀síwájú ẹ rí i pé ọjọ́ ní tó wà nínú ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ kan tó bẹ̀rẹ̀ ní pé ọjọ́ Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. Ẹ pé àwọn ọjọ́ yìí náà ló ní bí a ṣe ń pè é ní ilẹ̀ káàárọ̀ òjìrè. Gbogbo ẹ̀ náà la máa mú wá fún wa ní orí ètò ní ọlọ́kan-ò-jọ̀kan. Bákan náà ni oṣù gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé oṣù tí a mọ̀ sí January òun náà ni bí a ṣe ń pè ní èdè Yorùbá, bẹ́ẹ̀ ni February náà bákan náà ni gbogbo wọn tó fi dórí December ló ní bí a ṣe ń pè ọ̀kọ̀ọ̀kan wọn ní èdè àbínibí. Gbogbo ìgbà náà ni tá a bá ti gbé ètò Yorùbá jáde ẹ rí i pé gbogbo ẹ̀ láwùjọ máa gbọ́ lájọ máa gbé yẹ̀wò. Ṣùgbọ́n lálẹ́ yìí a ò ní gbára wa lákòókò nítorí pé mo fẹ́ sáré lọ sí ibi ọ̀rọ̀ kékeré kan tó jẹ́ pé ọ̀rọ̀ ńlá sì ni náà la ò fi ní gbára wa lákòókò lórí òǹkà Yorùbá yìí. Ẹ dákun mo fẹ́ kí a tún jọ pín ètò yìí bí a sì pín ní ọjọ́ ìjẹta síjẹrin tí a sì prógrámù ní orí ìkànnì yìí. Inú mi dùn, mo láyọ̀ púpọ̀, inú mi dùn púpọ̀ pẹ̀lú bí a sì darapọ̀ mọ́ ètò yìí. Bákan náà inú mi tún dùn pẹ̀lú bí a sì pín fọ́nrán yìí tá a pín káàkiri ibi tí ó yẹ kó dé lágbára Elédùmarè. Ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ọwọ́ náà ò ní rọ. Ibi tí ẹ ti ń mówó tẹ̀ fi ń ra dátà tí ẹ fi ń gbọ́ ọ wà lórí ìkànnì Koiki Media, mo gbà ládùúrà pé ọwọ́ yín kò ní kàn sàlẹ̀ àpò láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí mo ti sọ fún wa ẹ rí i pé nígbà tí a ka òǹkà Yorùbá ní bí ọjọ́ méjì sẹ́yìn ẹ rí i pé a bẹ̀rẹ̀ látòrí 1 títí dé orí 100 náà ni àgbédé. Ṣùgbọ́n lálẹ́ tòní a ó bẹ̀rẹ̀ látòrí 10 títí dé 500. Tí ẹ bá wo fọ́nrán tí a wà lórí ẹ̀ tí à ń ṣètò lọ́wọ́ yìí ẹ rí i pé mo ti kọ síbẹ̀ látòrí 10 èyí tí a mọ̀ ní èdè òyìnbó 10 títí dé 500. 500 ní 500 a ó débẹ̀. Ṣùgbọ́n bí a ó sì wá gbé mo mọ̀ pé ó ti ń yé àwa tí ó yé ní ọlọ́kan-ò-jọ̀kan tí a ti mọ̀ nípa òǹkà yìí tẹ́lẹ̀. Ṣùgbọ́n fún àǹfààní àwa tí a ò tí mọ̀ ọ́n dáadáa ẹ rí i pé mo sọ fún wa pé níbi tó máa ń jẹ́ ìṣòro fún àwa ọmọ káàárọ̀ òjìrè nígbà tí a bá ń ka òǹkà yìí lọ òun ni àwọn ibi tí ó máa ń gbẹ̀yìn ká tó tún bẹ̀rẹ̀ ká tó mọ̀ fi kún ká tó mọ̀ yọ kúrò. Àwọn òwò náà ni bíi 10 tí a mọ̀ sí 10, 20 tí a mọ̀ sí 20. Mo rò pé ó yé wa báyìí. 30 tí a mọ̀ sí 30, 40 tá a mọ̀ sí 40. Bí a ó ṣe bẹ̀rẹ̀ nìyí tí tó fi dórí 500. Mo kí yín púpọ̀ lẹ́ẹ̀kan sí i. Ẹ dákun mo fẹ́ kẹ́ bá ń pín ètò yìí. Bá a ṣe ń pín ó ti ń dára fún gbogbo wa láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí 10 tí mo sọ pé a ó ti bẹ̀rẹ̀. 10 òun ni 10 tí a mọ̀ sí 10 nígbà tí a bá ka 1, 2, 3 títí dórí 10. 10 yìí òun ni 10. Ṣùgbọ́n tá a bá fẹ́ kọ 10 ẹ mọ́ gbàgbé pé mo ti ṣàlàyé fún wa pé bá a bá fẹ́ kọ ọ́ lẹ̀ ní ńlá náà la ó fi bẹ̀rẹ̀. A ó fi kékeré a wá fi wí àti a ó fi parí ẹ̀ ó fi jẹ́ 10. Ìyẹn kíkọ́lẹ̀ 10 nù. Ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé tá a bá fẹ́ kọ 10 yẹn ẹ mọ̀ pé ni mo pè é yẹn ẹ jẹ́ kó ní ọmọ nísàlẹ̀ òun yóò fi hàn pé iná la kọ ní ibi ọ̀rọ̀ tí a kọ yìí. Bá a bá fọmọ sísàlẹ̀ rẹ̀ yóò ṣòro pé a lè pè pé èèwà kì í sì ṣe náà ló wà bẹ́ẹ̀ ẹni. Mo rò pé ó yé wa báwọn. 20 òun ni 20. 20 30. 40 40.
ogójì 40 ṣe mọ̀ pé ọgbọ̀n ẹ rí i pé ọ́ torí fún àǹfààní àwa tí a ò mọ abd òun ló jẹ́ kí n fẹ́ ṣe àlàyé yìí díẹ̀ ráńpẹ́ ṣe mọ̀ pé ọ́ òun á ní ọmọ nídìí òun ni à ń pè ní ọ́ níbi a bá ti rí tí wọ́n ti kọ ọ́ tó ti ní ọmọ nídìí tó ti lámì nídìí ọ́ nù ṣùgbọ́n tá a bá rí i pé wọ́n yí òdo yẹn rúbútó tí wọ́n wá fi ọmọ sábẹ́ rẹ̀ ó ti jẹ́ ó ìní fẹ́ kó jẹ́ pé a ó máa gbé e síra wọn bóyá a fẹ́ kọ ó níbi tó yẹ ká kọ ó bíi ogójì nísìnyí ó náà ló bẹ̀rẹ̀ ogójì níbi tí a kà á dé fún wa ó ló bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n ọgbọ̀n ó yẹ kí ẹ̀yin náà ti rí i pé ó yàtọ̀ sí ara wọn níbi tí a dé ní ogójì òun ni 40 àádọ́ta ẹ mọ́ gbàgbé pé àádọ́ta mo sọ fún wa òun ni 50 ọgọ́ta òun ni 60 àádọ́rin òun ni 70 mo rò pé ó yí wa bí mo ṣe pè é lọ yìí àádọ́rin 70 ẹlòmíì á wò pé àádọ́rin àti ọgọ́rin ó fẹ́ papọ̀ kò papọ̀ ọgọ́rin ni òun ni 80 àádọ́rin òun ni 90 ọgọ́rùn-ún ẹ ti mọ̀ pé 100 nu ọgọ́rùn-ún 100 nìyẹn tó 110 gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé tá a bá kọ 110 kí là ń pè 110 ní èdè abínibí wa àádọ́fà kí là ń pè 120 ní èdè abínibí wa ọgọ́fà 130 wá ń kọ́ báwo la ṣe pè é ní èdè abínibí à pè ní àádóje ní 130 140 òun jẹ́ ogóje ni 140 jẹ́ 150 ń kọ́ àádọ́jọ 160 òun jẹ́ ọgọ́jọ ṣe rí i pé bí mo ṣe ń kà lọ yìí ó dàbí ká ní ó ń yé wa bí mo ṣe ń pè é fún àǹfààní ẹ̀yin bàbá wa tí àbẹ̀yìn àǹtí wa àbẹ̀yìn bọ́dà wa tí a ò tí ì mọ bí a ṣe ń ka òǹkà Yorùbá àbí tí a bá fẹ́ kọ ọ́ sílẹ̀ òun la fi mú ètò yìí wá fún wa ní alẹ́ tòní gẹ́gẹ́ bí a ti sọ síwájú 170 òun jẹ́ àádọ́sàn 180 jẹ́ ọgọ́sàn 190 òun jẹ́ àádọ́wàá 200 báwo la ṣe ń pè 200 mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà láti mọ 200 òun náà là ń pè ní ọ̀nà méjì la lè gbà pé 200 a lè pè ní igba a sì lè pè ní ọgọ́wàá a lè pè ní igba a lè pè ní ọgọ́wàá kìí ṣòun nìkan náà ló ní ọ̀nà méjì gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni ló ní ipa méjì tí a fi ń pè wọ́n ní òǹkà Yorùbá. $300 kí là ń pè 300 ní òǹkà Yorùbá òun ni ọ̀ọ́dúnrún owó ọ̀ọ́dúnrún náírà òǹkà Yorùbá náà là ń gbéyẹ̀wò lálẹ́ tòní fún àǹfààní àwa tí a ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí 400 wá ń kọ́ báwo la ṣe ń pè 400 ní èdè òǹkà ti Yorùbá tó jẹ́ tàbí níbí òun là ń pè ní irinwó náà là ń pè 400 tó níbi tí a ó ti wá mẹ́nu dúró òun ni adé yìí 500 òun ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta
mi ò fẹ́ gbà wá lákòókò lálẹ́ yìí ni báwo la ṣe wá ń kọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta yìí tá a bá fẹ́ kọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta báwo la ó ṣe kọ ó yẹ kó ti yà pé ẹ dí ẹ gbí ẹ tí a ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Irinwó ńkọ́ tó jẹ́ 400 mo tún padà síbi spelling níwọ̀n irinwó i rí i ní wí o irinwó. Ẹ̀yin bàbá mi mo kí yín pé a kú dédé àsìkò yìí a ò ní gbára wa lákòókò púpọ̀ lórí òǹkà yìí lálẹ́ yìí. Tó ẹ jẹ́ n wá bọ́ síbi tí mo wá fẹ́ sọ̀rọ̀ bá tí mo fi ní ètò talẹ́ yìí ó pín sí méjì. Gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá mo kí yín o mo kí yín púpọ̀ púpọ̀ mo kí yín fún iṣẹ́ takuntakun èyí tí ẹ ti ń ṣe bọ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn. Mo sì gbà ládùúrà pé kò ní sú yín kò sì ní rẹ̀ yín. Ẹ wò ó ilẹ̀ ìlérí náà tí à ń lépa Elédùmarè á gbé wa débẹ̀ láṣẹ Èdùmarè. Nígbà tá a bá délẹ̀ ìlérí náà a ò ní fi èmi àti yín a ò ní yọ ṣàwátì láṣẹ Èdùmarè. Ọ̀rọ̀ mi sí alẹ́ yìí tí mo fẹ́ bá wa sọ pàápàá jùlọ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé ẹ̀yin ni mò ń ké sí lálẹ́ yìí. Ìpínlẹ̀ Ọ̀yọ́ kò síbi tí ò sí ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni ọ̀rọ̀ mi fẹ́ dojúkọ lálẹ́ yìí. Bó o lẹ ti fẹ́ ṣe ọ̀rọ̀ àwọn ajínigbé bó o lẹ sì fẹ́ sí wọ́n sí. Gómìnà Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ níbo lẹ ń kó ìpínlẹ̀ Ọ̀yọ́ rè níbo lẹ fẹ́ kọjá sí. Gómìnà Ṣèyí Mákindé onímọ̀ ẹ̀rọ níbo lẹ ń kó ìpínlẹ̀ Ọ̀yọ́ rè sóko parun ni ẹ̀ ń kó wọn rè ni àbí oko ìlérí. Nígbà tẹ́ ẹ tún bẹ̀rẹ̀ tẹ́ ẹ tún ní kí àwọn sọ́jà káwọn náà tún mọ wọlé kí wọ́n tún mọ jí èèyàn gbé. Gbogbo ẹ̀yin ọlọ́lá ẹ̀yin onípò jàǹkànjàǹkàn tẹ́ ẹ wà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin alágbára ìpínlẹ̀ Ọ̀yọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò níbo lẹ wà. Níbo lẹ wà tá a tún wá tún rí àwọn sọ́jà táwọn náà tún wọlé tí wọ́n kànlẹ̀kùn. Bónlé bá ti wá sílẹ̀kùn pé àlejò ló ń béèrè òun àwádìí àwọn aláṣọ ọmọ ogun Nàìjíríà wọn apalẹ̀ wọn mọ́nú ilé wọn. Níbo wọ́n kó wọn lọ ǹjẹ́ ẹ gbégbésẹ̀ lórí ẹ̀? Níbo lẹ ní kí wọ́n kó wọn lọ? Gómìnà Ṣèyí Mákindé Ààrẹ Ọ̀nà Kakanfò níbo lẹ wà? Ẹ̀yin alágbára ẹ̀yin onípò tẹ́ ẹ wà nípínlẹ̀ Ọ̀yọ́ níbo lẹ wà? Ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mo fẹ́ fún wa nímọ̀ràn pàápàá jùlọ àwa tá a wà nípínlẹ̀ Ọ̀yọ́. Látàkókò yìí lọ ẹ dákun bẹ́ẹ̀ bá ń gbọ́ tẹ́nìkan ń kànlẹ̀kùn ẹ mọ́ sílẹ̀kùn mọ́ o. Àti agbọ̀ké ní odidi ìlú Ìbàdàn lágbègbè Mọ́níyà nítòsí ń bí ibẹ̀ lẹ ti ń palẹ̀ wọn mọ́. Ẹ fi aṣọ ọmọ ogun ẹ ń kó wọ̀n wọ́n ẹ kó wọ̀n wọ́n lọ́rùn
ẹni èyí tó tún kàn ní apá tẹ́tùmọ̀ ọjà sí rèé, ọ̀nà tẹ́tùn gbà tẹ́tùmọ̀ fi jí àwọn èèyàn gbé rèé. So àdá bẹ́ẹ̀, so dáa bẹ́ẹ̀, so dáa bẹ́ẹ̀. nígbà tẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin fẹ́ káwọn ọmọ ogun Nàìjíríà kí wọ́n mọ palẹ̀ àwọn mẹ̀kúnnù mọ́ nílẹ̀, kí ló dé bo làwọn ọmọ tí yín wà? ǹjẹ́ torí rẹ̀ lẹ fi káwọn ọmọ yín kò ní orílẹ̀-èdè Nàìjíríà? nígbà tí mọ̀ pé Nàìjíríà ni náà lórílẹ̀-èdè tá a wà, ibi tá a bára wa orílẹ̀-èdè Nàìjíríà ni, ojoojúmọ́ náà là ń jíríyà. ẹ tún wá ní kí àwọn ọmọ ogun Nàìjíríà tẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin náà lẹ káṣọ sí wọn lọ́rùn, ẹ tún ní kí wọ́n mọ lọ palẹ̀ àwọn mẹ̀kúnnù mọ́lẹ̀. àtúbọ̀tán yìí ò ní dáa. bí aláàárọ̀ bá ní kó dáa fún yín, alálẹ̀ òní jẹ́ ó lè dáa fún gbogbo ẹ̀yin tẹ́ wà nínú òkùnkùn tẹ́ ń tafà sínú mọ́lẹ̀ ọmọ káàárọ̀ oòjíire. gbogbo àwọn tẹ́ ẹ palẹ̀ wọn mọ́ nísìn láti bí ọjọ́ mélòó kan, tẹ́ ẹ fi aṣọ ọmọ ogun Nàìjíríà tẹ́ ẹ kó bọ̀ wọ́n lọ́rùn, tẹ́ ẹ fi palẹ̀ wọn mọ́, níbo ẹ kó wọn sí? kí lẹ̀ ń fi wọ́n ṣe gan? ṣé ẹ̀ ń fi wọ́n ṣètùtù ẹ̀mí ara tiyín ni, àbí kí lẹ̀ ń fi wọ́n ṣe gan ní pàtó? ẹ sì bẹ̀rù Ọlọ́run. oúnjẹ ò sí lákòókò tó yẹ kó oúnjẹ wà, kò sí ìgbádùn kan nínú ìlú. ẹ wà àkókò tá a wà yìí, àkókò ònú ààwẹ̀ méjèèjì, ẹ̀sìn méjèèjì ó wá papọ̀. bó ṣe wá papọ̀ tó yẹ pé kó ní kálukú kó gba ààwẹ̀, kó sin Ọlọ́run, kó bá Ọlọ́run sọ̀rọ̀, kó bá ẹlẹ́dàá rẹ̀ sọ̀rọ̀, kó wá tàkókò tó yẹ kó ṣe kíni, kó jẹun tó dára síkùn rẹ̀, jórí jẹ mọ́. ṣé ohun tá a fẹ́ là ń jẹ ní ìsìn? ṣé ohun tá a fẹ́ là ń mu ní ìsìn? èèyàn tó ṣe wàhálà lọ látòórọ̀ tó wá wọlé pé kóun sùn, mi báwọn àgbà yìí náà lẹ sọ pé àìsùn nílé ẹni káfọrùn rọ, owó ìgbà kan mọ̀ náà. ǹjẹ́ wo èèyàn ń ṣiṣẹ́ mọ́ ní ìsìn? inú ilé làwọn wà tí wọ́n sùn o. ọrùn nìkan kọ́ ni wọ́n fi rọ́ báyìí o, gbogbo ara ni wọ́n fi rọ́. onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, gbogbo ẹ̀yin alágbára ìpínlẹ̀ Ọ̀yọ́, gbogbo ẹ̀yin alágbára orílẹ̀-èdè Nàìjíríà, so dáa bẹ́ẹ̀? so yẹ kó rí bẹ́ẹ̀? nígbà gbogbo yín ẹ kó gbogbo àwọn ọmọ tí yín ẹ kó wọn kúrò nílẹ̀ Nàìjíríà, ẹ lọ pa wọ́n mọ́ sókè òkun. ẹ tún wá ń fìyà jẹ àwọn mẹ̀kúnnù tó jẹ́ pé òógùn wọn, wàhálà wọn iná ni wọ́n ti ń ṣe, ni wọ́n ti ń mú jíjẹ mímu wá fáwọn ọmọ wọn. ẹ tún ń palẹ̀ wọn mọ́. Elédùmarè tún wá gbé Mósè dìde fún wa nílẹ̀ Yorùbá, lẹ̀ káàárọ̀ oòjíire, pàápàá jùlọ ó tún wá yọ láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ànínúṣẹ́ inú ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ní ti yọ Mósè yìí jáde, ó wá yọ Mósè náà jáde. ǹjẹ́ ẹ tún jẹ́ kí Mósè náà gbélé mọ́? ẹ mọ̀ lé kó ń lo ni. àtúbọ̀tán yìí ò ní dára. ẹ lé Mósè náà kó ń lù nítorí kẹ́ lè bá àríṣẹ́ yín ṣe bó ṣe wù yín. gbogbo ẹ̀yin tẹ́ ń gbénú òkùnkùn, tẹ́ ń tafà sínú mọ́lẹ̀ ọmọ Yorùbá, mo ti sọ síwájú lẹ́ẹ̀kan, mo ní
bí aláàárọ̀ bá ní kó dáa fún yín alálẹ̀ ò ní jẹ́ ó dáa fún yín. ẹ tètè wá nǹkan ṣe sí o, ẹ wá nǹkan ṣe sí ní kíákíá ní wàrà ń ṣe sà. ẹ pè wọ́n bí wọ́n ti ń gbọ́, ẹ pè wọ́n bí wọ́n ti ń gbọ̀rọ̀, tẹ̀tí jọ ń dámọ̀ràn pé èyí tẹ̀yìn kìíní yìí ń ṣe yìí ẹ ti ń gungi kọjá eré. ẹ̀yin bàbá mi tẹ̀ ń dé sórí ètò mo kí yín pé ẹ káàbọ̀. mo fẹ́ kẹ́ ẹ bá mi pín ètò yìí, a ò ní gbára wa lákòókò. nígbà mo gbọ́rọ̀ yìí ó kọ mí lóminú pé àti àwa gbọ́ àti ṣèyí sí. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó ń táwọn náà ń jìjàǹgbara tẹ́ pé a mọ̀ pé ọmọ Yorùbá ni wọ́n náà ló wà nínú ọmọ ogun Nàìjíríà. tó àwọn wo la wá fẹ́ sọ pé wọ́n ń ṣiṣẹ́ náà báyìí? ṣé Yorùbá náà lá sọ pé ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni àbí àwọn Fúlàní tẹ́ ká sọ bọ̀ lọ́rùn? bàbá mi Hamzat Oríyọmí kò ní bàjẹ́ fún yín, iléeṣẹ́ yín ò ní jóná kò sì ní dàrú, ẹ̀mí yín ó gùn. mo gbọ́rọ̀ yìí lẹ́nu wọn ó kọ mí lóminú. ó tún wá pe àwọn èèyàn mi kan nìbàdàn wípé ń gbọ́ kí ló ń ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. ṣé lóòótọ́ ni àbírọ́ ni? wọ́n ní lóòótọ́ ni. bó ṣe rí nù, wọ́n tún wá sọ àdúgbò tó ti ń ṣẹlẹ̀ ní Mọ́níyà nítòsí ń bí. sáà túnbọ̀ lọ sùn nínú ilé mọ́ ní báyìí. oko ò ṣeé lọ, odò ò ṣeé rè, inú ilé tá a tún kọ́ náà ò tún ṣeé gbé ká tún fọkàn balẹ̀. a sì láà ní àwọn olórí, aláàní security. kí ni ìtumọ̀ security tá a láàní? kí ni ìtumọ̀ olórí tá a láàní? àwọn ọmọ wa ń rìnrìn àjò láti wá ohun tí wọ́n jẹ lọ, kí wọ́n lè ṣiṣẹ́, kí wọ́n lè rówó, káwọn náà lè padà sínú ilé bàbá wọn pé mo rìnrìn àjò, mo dé, mo mú nǹkan dé, kò wá sí fọ̀kànbalẹ̀ mọ́. inú ìlà yìí lo inú ìfòòró iná làwọn òbí wà. ẹ̀yin sì palẹ̀ gbogbo àwọn ọmọ tí yín ẹ kó wọn lọ òkè òkun. ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ ronú, ọ̀rọ̀ kàn yín. ẹ ráyé yín lóde pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń dìbò lọ́tún lósì tí wọ́n fún yín ní 1000 2000 tínú yín ti dùn, wọ́n tún fi ń palẹ̀ yín mọ́ lórílẹ̀ bàbá yín o, inú yín sì ń dùn. ẹ wò ó, a ò ní gbára wa lákòókò bí mo ṣe sọ. ẹ̀yin àgbàlẹ̀ ní ààbọ̀ ọ̀rọ̀ náà là á sọ fọmọlúàbí, bó bá dénú ẹ̀ á dòdìndì. mo fẹ́ kí gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ̀ ń gbọ́ ètò yìí lálẹ́ yìí, mo rọ̀ yín pé ẹ bá ń pín ètò yìí káàkiri, pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́. gbogbo bí ìlú ìletò tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ kó débẹ̀, ẹ jẹ́ kí wọ́n gbọ́. lágbára Elédùmarè
ilẹ̀ ìlérí wa a ó débẹ̀ láyọ̀ àtàlàáfíà. Mo wá kí gbogbo èèyàn ọmọ ọkọ ilẹ̀ káàárọ̀ oòjíire pátápátá tàbí jíjàngbara wípé a kú ìmúra ọjọ́ náà kò bá wa láyọ̀, kò ní bẹ́ nìkan wa nínú sàárè, kò ní bá wa ní dùbúlẹ̀ àìsàn. Ọjọ́ wo lọ́jọ́ tí mò ń kí wa fún? Ẹ kú àmójúbà. Ọjọ́ tó dé tán, ọjọ́ òmìnira tó ti kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n, rálì tó ń bọ̀ lọ́nà, ǹjẹ́ ẹ̀yin ti múra fún un? Ǹjẹ́ ẹ ti múra de rálì náà? Ǹjẹ́ a ti múra dé? Ǹjẹ́ kìí sọ̀rọ̀ orí social media lásán iná là ń sọ? Torí pé ọ̀pọ̀lọpọ̀ orí social media lásán nìkan ni náà wọ́n ti lẹ́nu. Bẹ́ẹ̀ bá rí wọn láàrin ìlú, bẹ́ẹ̀ bá ń bá wọn sọ, níbo wọn á jápa. Mo ti rìnrìn àjò níbi mo wà yìí, tí mo débi prógámù kan tí mo ti wò pé àwọn èèyàn wa wà nílùú yìí, mo ti pè wọ́n lẹ̀ pé ẹ̀yin èèyàn wa à ń bọ̀, ẹ jẹ́ á pàdé, ẹ mú lédè wá lọ́wọ́. Ìgbà tá a dọ̀hún ń kọ́, kí ló ṣẹlẹ̀? Ẹ wò ó, ìfẹ́ là á fẹ́ wékù, a fẹ́ wọn kò àrí wọn. Ṣùgbọ́n tó bá dorí social media tó dorí platform láwọn kànnìkànnì, ohun ó mú wa lọ lókèlókè. Bí ká ní kò sí alágbára kan mọ́ ju àwọn náà lọ. Kódà ibi wọ́n bá dé, àwọn tí mò ń sọ yìí, inú chọ́ọ̀chì tí a ti ń ṣe program tó ráwọn security wà níbẹ̀ tó jẹ́ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà yìí, wọn ò tẹ́rù tí ń wọbẹ̀, wọn ò tiẹ̀ lè súnmọ́. A tún wá ń pè wọ́n, ẹ̀lú àmọ̀ ti wà ń bì, a ò rí yín. Ẹ gbọ́ pé àwa náà wà lẹ́gbẹ̀ẹ́ yìí, a wà lábẹ́ igi kan bí nì. Nígbà bá tún wò, ẹ tún lábẹ́ ọgbẹ́ òun náà, a ò tún ní rí wọn. Bàbá mi sà, màmá mi sà, nígbà mọ̀ parí prógráàmù lamọ̀ tó rí wọn kí wọ́n mọ̀ tó yọjú. Ìdí nìyí tí mo fi ń béèrè lọ́wọ́ wa pé ǹjẹ́ a ti múra de rálì tó ń bọ̀ lọ́nà? Ṣùgbọ́n bàbá wa ti parí ọ̀rọ̀ wípé ọ̀pọ̀ la pè, díẹ̀ náà la ó rí. Inú díẹ̀ náà á tún wá sa ẹ̀sà nínú ẹ̀. Ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ káàárọ̀ oòjíire, mo kí yín kú oríire. Ẹ̀yin tẹ́ ẹ gbé òdodo lọ́wọ́, tẹ́ ẹ gbé èké lọ́wọ́, mo kí yín kú oríire. Ẹ̀yin tẹ́ ẹ sì gbé èké náà lọ́wọ́, mo kẹ́yìn náà kú oríire. Ìpàdé dọjọ́ náà lọ́hùn. Ṣùgbọ́n ẹ̀yẹ́ jẹ́ afẹnu lásán ṣe é, ẹnu lásán ò ṣeé ṣe é. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ wà ní diaspora, mo kí yín fún iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ sì ń náwó tí ẹ̀ sì ń tún nára yín, mo gbà á ládùúrà pé ìpadàbọ̀ sílé yín ayọ̀ ló máa jẹ́ láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa, tẹ́ ẹ̀ ṣe ń wọlé sórí ètò yìí pé ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ mọ bá mi pín ètò yìí. Ẹ mọ̀ jẹ́ afẹnu lásán sí nǹkan yìí mọ̀. Bá a bá fẹ́ jẹ́ ọ̀sáká, ẹ jẹ́ ká jẹ́ ọ̀sáká. Bó bá jẹ́ pé òkúlù la fẹ́ jẹ́, ẹ jẹ́ ká mọ̀ pé òṣòkòlù, àmọ́ pé ọ̀sàkàlù ṣoko, ẹ mọ̀ jẹ́ ajẹ́ ẹ mọ̀. Kí ló dé? Ẹ̀yin náà ẹ wò ó, ẹ wo Oǹdó, ẹ wò bó ṣe rí. Ẹ wo Oǹdó bó ṣe rí. Lóde àfikún nínú ọ̀tẹ̀, àfikún nínú mẹ̀nẹ́fìkì, àfikún nínú ìjẹkújẹ. Kẹ́ẹ̀jẹ́ agbára wálẹ̀. Ẹ wò àwọn Fúlàní. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa láò ti rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìsín, lẹ́nu bí ọ̀sẹ̀ kan sẹ́yìn síbi tá a wà yìí. Ẹ wò bí wọ́n ṣe ń wọnú oko ẹ̀gẹ́ tí àwọn bàbá wa tí wọ́n ṣe wàhálà, tí wọ́n fowó ra igi ẹ̀gẹ́ tí wọ́n kì bọlẹ̀. Ṣé ilẹ̀ tí wọ́n pa láṣọ ni àbí ilẹ̀ tí wọ́n kọ?
àbí ẹ̀gẹ́ tí wọ́n ki igi ẹ̀gẹ́ bọlẹ̀ tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní rèé ẹ̀gẹ́ mi ń lọ́dún mẹ́ta òmí ń lọ́dún méjì òmí ń lọ́dún kí ààbọ̀ ẹ̀yin kan sì débẹ̀ ní òru kan ọ̀sán kan ọjọ́ kan ẹ sì bẹ̀rẹ̀ sí ní tú dìde ẹ wá ń já fún mọ̀ọ́lù ẹ̀rẹ̀kọ lásán lásán ẹ wá ń tu ẹ̀gẹ́ ẹ sì ń tú fún mọ̀ọ́lù ẹ̀yin olórí orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin tẹ́ jẹ́ di orílẹ̀-èdè ìpínlẹ̀ kọ̀ọ̀kan mú tẹ́ jẹ́ olórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹ sì ń wòran inú yìí sì ń dùn gbogbo yìí sì ń rí lórí ilẹ̀ bàbá wa lórí ilẹ̀ abínibí wa Fúlàní àtọ̀húnrìnwá sì ń ṣe kíni wọ́n sì ń tu ẹ̀gẹ́ mo sì ń wò bí mo ṣe ń wò báyìí inú mi sì ń bàjẹ́ pé àwọn eléyìí ọ̀tá ajé ni wọ́n sì ń tu ẹ̀gẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá wa tẹ́ wà ní diaspora ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá wa mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà ló ń fowó ránṣẹ́ sílé láti lè jẹ́ pé kóun náà ní oko ẹ̀yin náà wá wò ó báwọn Fúlàní ṣe ń ṣe ẹ wò bí wọ́n ṣe ń tu ẹ̀gẹ́ dànù wọ́n sì má dá wọ́n sì bẹ fún mọ̀ọ́lù níbo la fẹ́ báyìí yá ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ jẹ́ olórí Nàìjíríà ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ jẹ́ olórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹ sì ń wòran ẹ sì lọ́mọ ọkọ ní àfàìmọ̀ kọ́ mọ̀ sí pé ẹ̀yin gan-an lolórí ọmọ àlè bí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ sì ń wòran ọ̀rọ̀ yìí ó bani lọ́kàn jẹ́ púpọ̀ ó bani lọ́kàn jẹ́ ó bani lọ́kàn jẹ́ ẹ wò ó a ò ní gbára wa lákòókò bí mo ṣe sọ mo kí yín mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin tẹ́ fẹ́ kí ìran Yorùbá kó gbé kó pàdánù tẹ́ fẹ́ kí wọ́n mọ sọ pé nígbà kan rí ìran kan bẹ tá à ń pè ní Yorùbá kò ní bàjẹ́ fún yín ẹ ní mọ̀nira ìbànújẹ́ ó kéré jù kò ní jẹ́pin yín àti gbogbo àwọn tó wà nínú ilé táwọn náà lórí ọ̀fẹ́ àti wà lórí social media báyìí àbí lórí ìkànnì yìí láti mọ gbọ́ mo gbà á ládùúrà fún gbogbo ẹni tó bá dúró pé àníṣe òun fẹ́ kí àwọn ọmọ Yorùbá kí wọ́n bọ́ kò lóko ẹrú irú ẹni bẹ́ẹ̀ kò ní gbé sóko dànù lágbára Elédùmarè níjẹ́ bí bá ń pọ̀ náà ẹ ò ní bára wọn lọ́nà tẹ́bí bá ń panú ilé ẹ ò ní bá wọn sínú ilé lọ́jọ́ náà lágbára ṣe Èdùmàrè ògún ò ní fẹ́jẹ̀ ẹnì kọ̀ọ̀kan wá wẹ̀ o mú kí wàá lẹ́ẹ̀kan sí pé a kú ìfarabalẹ̀ gẹ́gẹ́ bí a ti wà pẹ̀lú wa. iléeṣẹ́ Koiki Media bringing the world closer to your destiny ó ń kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ ṣe púpọ̀ níbi ẹ ti ń mówó tẹ́ fi ń ṣe dátà kò ní tán bẹ́ẹ̀ láti Èdùmàrè mo débí mo dúná ó tún dìgbà kan náà ṣùgbọ́n mo fẹ́ rọ̀ wá ẹ jọ̀wọ́ ẹ bá ń pín fọ́nrán yìí dáadáa ẹ bá mi pín pàápàá jùlọ fún àǹfààní àwọn ọmọ wa nípa òǹkà tí mo kà síwájú kí n tó bọ́ sórí ètò tí mo padà gbé wá yìí agbára Elédùmarè a ò ní ṣe lásán a ó máa fi ibi báyìí a máa fi ṣe lọ. The national anthem of the newly formed Udiruwa Nation.